àmọ́ ń pọ́ bá Solomon àmọ́ pé lórí burúkú ẹ̀dá ni kò dàrú sí mi mo láwọn fídíòs ẹ̀ lọ́wọ́ àwọn eléyìí tí mo rí fúnra mi àwọn eléyìí tí àwọn èèyàn ṣí ẹ̀ pẹ̀lú mi náà àwọn nǹkan bá Solomon mo mọ̀ ṣóyé kí ló dé tó fi dé wípé káwọn pípò yìí sọ̀rọ̀ ó yọ gbogbo wa gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí gbogbo bí tẹ́ bá ti pàdé ọba Solomon láyé ẹ block ẹ gbé ṣépè ni gbogbo bí tẹ́ bá ti rí MS Baba ẹ block ẹ gbé ṣépè ni ṣó ti yé ẹ máa wá sọ fún àwọn ní ẹ̀kọ́ kan tẹ́ bá ara wọn tí wọ́n ń tẹ̀lé ohun tẹ́ ẹ máa sọ fún wọn ni wípé tí wọ́n bá bí wọn dá àwọn tẹ́ ẹ̀ tí block nínú wọn pé kí wọ́n máa bọ̀ wá sí péjì àwọn mùsùlùmí. ẹ̀yin èèyàn eléyìí tó lágbára o látàrí rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin ọba Solomoni àti àwọn aláàfáà ṣe rí fọ́nrán tẹ́ ẹ kọ́kọ́ gbọ́ yìí díẹ̀ nínú ẹ̀ lẹ́gbọ́ yẹn ọ̀rọ̀ tó kù síwájú o tọ́ ẹ̀yin èèyàn kí wá ló ṣẹlẹ̀ gangan láàrin àwọn aláàfáà àtọba Solomoni kí ni wọ́n ń tàn mọ́lẹ̀ sí tó wá di bóòlù ìyá mi tó wá tó di ṣóńṣó méjì òmọ̀ tó gbúdọ̀ fojú kanra láàrin ọba Solomoni àtàwọn aláàfáà yìí ẹ̀yin èèyàn wá ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ ẹ lè mọ jàǹfààní bá a bá ṣe mú fúnra wa lóòrèkóòrè lórí ìkànnì wa adéhùn àlàmúṣẹ́ o pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ̀ mú wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ ẹ̀yin èèyàn ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò lórí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọba Solomoni àti àwọn aláàfáà ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ bí fọ́nrán ṣe lọ náà rèé. èmi ló invite yín wá ní abẹ́lẹ́ wa bá mi lórí láì fún mi come block mi for what ṣé mo gba ìyàwó yín àmì pa yín lọ́mọ ẹ lọ ronú padà kó nínú ìwà wèrè yín ẹ̀yin mùsùlùmí òdodo mo bá lọ́rọ̀ o ẹ bá ṣe debate lọ́jọ́ mi ẹ wá àwọn èèyàn gidi tó wà nínú yín ẹ má jẹ́ kí àwọn rádaràda yìí kókó ẹrẹ̀ wọn rádaràda ara wọn bá yín ok ẹ wá àwọn tára wọn balẹ̀ bàbá opportunity lẹ́ lùsì lánàá yẹn àná yẹn ló yẹ kẹ́ lu opportunity láti jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nǹkan táwọn arábìnrin kà nípa yín irọ́ ni o pẹ̀lú ìfarabalẹ̀ àwọn tó bá fẹ́ gbọ́ gbọ́ àwọn tó bá fẹ́ ronúpìwàdà wá ronúpìwàdà ẹ wá lọ kóra yín jọ àtàjà àtẹran ọba Solomoni alábòsí ń ṣàbòsí yín ṣé o ti bá ti ṣàbòsí yín àwọn MS Baba máa fún mi ní 1 billion àbí máa fún mi ní 100 billion ẹgbẹ́ mo ṣàbòsí yín mo fẹ́ tó tẹ̀ ṣàbòsí fún sọ ọkọ tó fẹ́ tó tẹ̀ ṣàbòsí yẹn tell me the reason so mo kàn pé yín sí àfiyèsí ni o ó kù sọ́wọ́ yín o MS Baba wọ́n ní ẹ̀ nílò ọdún kan o ẹ jẹ́ ká gbọ́. MS Baba ò ní ka ọdún kan tí ó fi dẹni táyé ò ní gúrò mọ́ pẹ́pẹ́ ti rí àwọn àfáà tí wọ́n jẹ́ olóògùn tí wọ́n máa ń kó oògùn káàkiri lọ́dọ̀ yín torí pé ti rí àwọn àfáà tó jẹ́ pé celebrity àfáà ni wọ́n káyé mọ̀ wọ́n ni wọ́n mọ̀ ó ti jẹ́ kẹ́ ẹ máa rí pé kò sáṣẹ nínú Al-Qur'an mọ́ kò sí àṣẹ nínú ọ̀rọ̀ ẹni bá dúró ti Ọlọ́run ọba mọ́ MS Baba mo tún sọ gbangba lálẹ́ ẹ̀kọ́ lẹ̀ ó máa parẹ́ máyé lára o àwọn kan bẹ àìmọ̀ kan ló ń dààmú wọn a máa tọrọ kọ́lọ́run ọba ó fọ̀nà mọ́ wọn ni àwọn kan bẹ wọ́n mọ tí wọ́n ń ṣe tó bá ṣe pé tí ń ṣe ò bá yé ẹ rí pé yóò farabalẹ̀ lálẹ́ yóò dúró yóò dáhùn àwọn ìbéèrè ṣùgbọ́n rú eléyìí ó ti wá bínú Ọlọ́run ọba á dẹ̀ rí gbogbo àwọn tó bá tẹ̀lé ẹkú wọn pọ̀ kò sí kankan nínú wọn tí ò ní di ẹni yẹ̀yẹ́. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ká wọ́n ní àwọn ní gbúrú ẹ̀ mọ̀ bóyá wọ́n fẹ́ pa á ní ìwà àti ìmọ̀ àlífà àgbà ló sọ bẹ́ẹ̀ o ẹ̀rọ àwọn tẹ́ńtẹ̀lé peaceful religion ká ní pé mo jẹ́ mùsùlùmí ni tí mo wà ní ipò kan ó yẹ kán arrest àlífà àgbà kan lọ tì mọ́lé kan lọ jù sẹ́wọ̀n gbére torí mo bà ojú mùsùlùmí jẹ́ you disgrace Muslim wíwá tó wá mo rí ẹ gẹ́gẹ́ bí ẹni tó lẹ́kọ̀ọ́ mo rí ẹ gẹ́gẹ́ bí ẹni tó gba ẹ̀kọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ajá àtẹran ni ẹ mọ̀ pé ò jámọ́ kankan you don't have anything for brain same to you look my face very well this is King Solomon there's a pity for this generation ẹ bá dé mọ̀ pé orí búlẹ̀ fẹ́ máa ṣe ẹ má wá sórí platform tèmi mọ́ ìwọ́n tó bá mọ̀ pé ara ẹ̀kọ́ òtítọ́ ọ̀rọ̀ don't come to my platform again we are here for reality ìjọ tẹ bá ti bá mi rí evangelist Noah
kẹ́ni kó wá mo fẹ́ béèrè àwọn questions kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ nípa ẹ̀sìn Kristẹni so ẹ máa wo bó ṣe máa dá mi lóhùn bóyá ẹ lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀yin mùsùlùmí gbogbo nǹkan kọ́ ni ìjà gbogbo nǹkan kọ́ ni ká máa bára wa jà gbogbo nǹkan ni ká máa pariwo. When somebody is accusing you, listen carefully. Gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ bó ṣe ń gbọ́ yẹn wàá wá máa ro ọ̀nà tó máa gbà mú. When somebody is talking tí wọn náà bá ń sọ̀rọ̀ á jẹ́ pé orí ẹ ò pé ìmọ̀ ẹ ò tó. Tí wàá tèèyàn bá jọ ní ọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ wàá farabalẹ̀ bó ṣe farabalẹ̀ yẹn wọ́n ń ro ọ̀nà tó fẹ́ gbà mú wọ́n ń ro kó tó máa sọ. Ètò tọ̀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  náà. So tó bá ti rojọ́ ẹ̀ tán wàá kàn ju ọ̀rọ̀ kan fún wọ́n máa gbé dò níbẹ̀ ni kò ní lè sọ̀rọ̀ àti sọ tó lọ́rọ̀ mi tó fẹ́ sọ o ti mú nìyẹn ṣùgbọ́n ẹni tó wà accuse yẹ ìwọ náà o tún takò ẹ̀ no jẹ́ kó sọ tiẹ̀ tán ok so bí o sì rí ní ẹ̀ sọ àwọn information tó wà ńlẹ̀ nìyẹn ìjọ tẹ bá dẹ̀ ti rí tí bá ti jáde lọ́tọ́ ti block bóyá ẹ̀rọ bá Solomon ẹ̀bìrì lọ́wọ́ àlìfà àgbà àlìfà ó sọ pé káwọn mùsùlùmí máa blọọkì mi ọwọ́ ẹnìkan ti bèrè mi àwọn alágbára ayé àwọn ló lágbára jù kò sẹ́ni tó lágbára tó wọn lágbàáyé ẹ bèrè mi lọ́wọ́ àlífà ẹ sáà ti rójú ẹ lẹ́ẹ̀kan ojú ẹ rí. ọ̀yẹ́ tí wọ́n gbé wá fún proper scrutiny àti Abdul Malik ní wọn àti nǹkan kan gbé àwọn nǹkan yẹn ká wá ká analyse àmọ́ ń pọ́pá Solomon àgbọ̀ lórí burúkú ẹ̀dá ni kò dàrú sí mi mo láwọn fídíòs ẹ̀ lọ́wọ́ àwọn eléyìí tí mo rí fúnra mi àwọn eléyìí tí àwọn èèyàn ṣe pẹ̀lú mi náà àwọn nǹkan bá Solomon bó mọ́ ṣóyé kí ló dé tó fi dé pé káwọn pípọ̀ sọ̀rọ̀ ọyọ gbogbo wa gbogbo ẹ̀yọ́ ọmọ mùsùlùmí gbogbo bí tẹ́ bá ti pàdé ọba Solomon láyé ẹ blọọkì ẹ gbé ṣépè gbogbo. That's the point. ẹ mọ̀ tó wá gbọ́ ẹ wá gbọ́n tí àfáà eléyìí tún sọ o wọ́n yànnàná ọ̀rọ̀ látàrí tó ń lọ lórí ọ̀rọ̀ ọba Solomon àti àfáà àtẹkọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn kí ni àfáà yìí wá sọ n ó gbìn débẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa láìkì fọ́nrán wa tẹ́ ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ń subscribe lágbára Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oréré báyìí ni ó máa já sí ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ká gbọ́ bí àfáà yìí bí ẹ tó ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀nà ibi tí wọ́n tó gbé ọ̀rọ̀ yìí gbà eléyìí tó yàtọ̀ o kódà ó lágbára ẹ jẹ́ ká gbọ́. kó mọ́ ti sí ẹnìkankan nínú mùsùlùmí ní Nàìjíríà yìí tó jẹ́ àwọn àgbà àfáà gidi kó tẹ̀ àdírẹ́dì yìí sùn fún wa yìí pé àní tí wọ́n sọ pé wọ́n gbé jáde láti Mẹ́kà yẹn o yìí pé irọ́ ni náà gbogbo wọn fẹ́ ti pilẹ̀ báyẹ̀ wọ́n ti bí gbàtàn rí nǹkan yẹn wọ́n ti bí gbàtàn gbọ́ nǹkan yẹn wọ́n ti bí gbàtàn kò ní mìíràn sí wa ńlẹ̀ Yorùbá yìí àti àwọn àtẹ́sọ̀ sí tiwa àti àwọn èrè tí wọ́n ń pitú lójoojúmọ́ ẹjọ́ rẹ̀ ní sùúrù bẹ́ẹ̀ bá ń kájú ẹ máa lọ òyìn sọ̀rọ̀ lọ́wọ́ a ní àwọn èrè tiwa a ní àwọn òrìṣà wa tí wọ́n ń pitú lójoojúmọ́ a ní àwọn òrìṣà wa tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ wọn báyìí wọ́n máa pitú lójú wa ni wọ́n wá gbé èrè jáde fún wa láti Káàbà bóun ni àwọn forí balẹ̀ fún láti Nàìjíríà bí tí ó bá ń pariwo ẹ̀tẹ̀ jọ náà táwa ní Ọlọ́run ìgẹ́ táwa ń sọ nígbà tó lè pé èrè ní wọ́n gbé jáde fún wa nínú Káàbà wípé à ń forí balẹ̀ fún tó jẹ́ sẹ́lẹ̀bọ̀dì ní Nàìjíríà yìí tó lè dìfẹ́ǹdì nǹkan yẹn àwọn ọmọ kan tó wá jáde àwọn olówó Èkó ms àkó wọ́n wá jáde wọ́n tún takùrá fún wa gbogbo tá à ṣe àmì sí gbogbo tá à ṣe àdúrà fún òkú tipẹ́tipẹ́ ọmọ pídì fáwọn òkú tó ti lọ tó wáyé pé lóòótọ́ ní ọ̀run bá wà mo pídì fáwọn alájí àwọn alájí tó ti lọ wọ́n bẹ̀rù fámìlì tèmi náà ẹwà tó ń tàdé kùrán tàwa sẹ́yìn ẹwà wọṣẹ́ ẹwà tó ṣẹlẹ̀ ní ẹ̀ta mọ́júmọ́ àná sẹ́rí pósì là ń ṣe Nàìjíríà àwọn tẹ́tọ̀ pa àwọn olórí ẹ̀sìn ẹ̀yàn kan jáde nù wọn ẹwù wọn kékèké tán jáde wá tán wá dojú ti àlá wọn àti ànábì àtàlá àti ànábì àti erésì gidi ẹ obìnrin tó ní tí ogun papọ̀ lójú kan ṣoṣo àtàwọn ọmọ wọ̀nyí àtàwọn ọmọ kùránì kankan àtàwọn lè da kùránì kà ní arábù ní ọmọ bẹ́ẹ̀ tó sí Yorùbá ẹwà tó ń gbélé wọn lọ́wọ́ kò wá sí àgbà mùsùlùmí kan tó lè sọ́ọ̀pù ọmọ wọ̀nyí láti gbà yẹn mo lè pariwo tó adébúwà jáde Jamiu olóò muslim kọlà yóò máa tọ́ bọ̀ báyìí lójú wọn àdèmọ kùránì kankan tá gbé sórí adédàpọ̀ Yusuf àbí adéṣekínìkà Yusuf mo jẹ gbàgbọ́n tẹ̀yẹ yóò jẹ́ kí n ṣe muslim rárá kìrìsìtẹ́nì ni torí báìbù ló mọ̀. ẹ là ń sọ pé kó tẹ̀ ṣe dìbéètì kẹ́lẹ́mẹ̀sì bàbá tẹ̀ ṣe dìbéètì pẹ̀lú rẹ̀ olúmọ mú àfẹsẹ̀ wá. ẹ̀sùn òun gẹ́gẹ́ ní tájẹ́tì ní Nàìjíríà báyìí òun gẹ́gẹ́ ní tájẹ́tì òun gẹ́gẹ́ ní. ẹ̀wọ̀n bá ti wá yẹ yá nàbí àti àlá àti kùrán papọ̀ níjẹta mọ́júmọ́ àná ẹ̀yẹ wá wò
mo sọ fún yín pé ìfún ni ìwà bàbá bo ìfún mọ́lẹ̀ bó ti bò kán dé mọ́lẹ̀ tó yóò àpò àrùjáde ni ẹni ìwà wusẹ́ Khalifa wa ó kó lórí programu yẹn tán ó bọ́ sórí programu tiẹ̀ èpè ló gbòòrò tó bẹ̀rẹ̀ sí sẹ́ èpè ẹ bá rí ẹ̀mẹ̀sìn yẹn o ẹ búlọ̀kù ẹ ẹ ṣépè fún àló sweat mi sẹ́ bàbá ó sweat mi sẹ́ iye ogun lójú wa yìí àsọlódò ni mo sọ fún yín ní mi ò mọ kùrán dáńtì kà fún wa mi ò tí ì mọ kùrán dáńtì kà fún wa tí wọ́n ti ń láàgùn bẹ́ẹ̀ tó bá yẹ kẹjẹ́ mi ò tí ì mọ wọ́n ti bí wọ́n léèrè simple question. question yọ̀ọ̀kan gan wọn ti yẹn. ṣé wọ́n lè fi ọmọ kékeré ọmọ tó mẹ́fà kí wọ́n ṣàlàyé fún wa wọn lè dìfẹ́ jọ̀rọ̀ kékeré yẹn lásán ẹ̀yin ọmọ Nàìjíríà jẹ́ ká sọ jí ọmọ fúlàní náà wọ̀nyí ọmọ Mali ni wọn ẹ wo tẹ́lẹ̀ tí a bá fẹ́ ká ronú dáadáa ẹ̀fẹ̀ sáré lórí àwọn bàbá wọn tán sí tánṣẹ́ yẹn tán kọ́ wa sínú ẹ̀yin náà lè bẹ́ẹ̀ mẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà lè bẹ́ẹ̀ mẹ́ sọ̀rọ̀ debate kan gbọ́dọ̀ tún wá padà wáyé sí ẹnìkan náà bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbogbo akéwì bá ogun sọ̀rọ̀. ẹ mọ́ sẹlẹ̀ kò sẹ́kọ̀ọ́ lè wá mọ́nú wọn torí mẹ́wàá sẹ́rí Alagusi àti Josmin àwọn ni wọ́n kó bá bọ́ yìí. ṣe olórí pípa yẹn tẹ ok àwọn ni kó bá olódò ayé àtọ́ni. tí ìbá sọ náà knowledge. nàmbà wà olódò nínú Kùránì ẹ wo olódò fún Islamic religion wọ́n pè àwẹ́kàlẹ̀ Islamic religion ó nìkan ní wèrè lọ́lọ́ pé Khalifa yẹn lọ kò ní ọpọlọ kankan mo ní kò lè dá Kùránì ká ní arábù ní ọpọlọ kà sí ọba. gbéraga ni. tí fún kwẹsàn wọn náà fi dídí àwọn dáhùn rẹ. ẹ wo sẹ́ẹ̀rí Kùránì ẹ̀wọ̀n yẹn gbogbo ọdún bá ń wò mí ẹ̀rí ká gbàgbé fọ́kìn ìjọ ti pàlásán ni ẹ wò tá a bá lè máa lo humanity ẹ tẹ̀ ẹ̀dọ́ náà ṣé bá bàbá tó wà láti 1980 tí mo sọ yìí kò sí jà rárá débi wípé tí ẹ wò gbogbo wà ní máa ṣe program Muslim ọmọ sọ̀rọ̀ yìí nítorí pé tá a bá fẹ́ gbààwẹ̀ Ramadan ẹ àti kírísítẹ́nì àti Muslim àti oníṣẹ̀ṣe lájọ máa gbààwẹ̀ papọ̀ débi pé bó tiẹ̀ ló fẹ́ oúnjẹ gan o lè lóúnjẹ tó wù ẹ́ rà oúnjẹ tó wù ẹ́ o lè ríra a gbàgbọ́ pé àsìkò àwẹ̀yẹ o afẹ́ sọ̀rọ̀ ìdàdí ní ẹ̀sẹ̀ ni ní gbogbo àtàǹsọ yìí ọmọ kírísítẹ́nì ọmọ Muslim tó jọ wà ní skul o lè lóúnjẹ kára àjọ ń gbààwẹ̀ lọ́ni náà wọ́n fẹ́ ṣe yídì wà á máa lọ́dọ̀ sí yídì àtẹ̀tí òkìrùn àwọn tí ò ní kírun gan tánjọ́ ọmọ ẹlẹ́sìn oníṣẹ̀ṣe tánjọ́ ọmọ kìrìsìtẹ́nì àwọn tó pọ̀ tán lọ kírun rá àwọn tó pọ̀ jàmọ́ tó fẹ́ kírun lọ níjọ́ léyá níbo la bàbá bàbá tí wọ́n ń ṣe prógrámù yẹn gbà yẹn níbo ni wọ́n wà níbo làwọn ọmọ wọn wà ṣé wọ́n ti kú sáwọn ọmọ ló ń ṣe òsì wọn ní sáwọn ọmọ ló ń sòsì tábà sọdọ kìrìsìtẹ́nì gbà náà gbogbo everybody láwọn ìka àbílẹ̀ lé táwọn jẹun káàkiri tábà sọdọ eégún tábà sọdọ ìṣẹ̀ṣẹ̀ kan àti kìrìsìtẹ́nì àti Muslim àti oníṣẹ̀ṣe lájọ máa tò sí ẹgbẹ́ títì lọ táwọn wo eégún òòṣà wo ni èrò rẹ̀ pọ̀ jù ìfẹ́ ìgbà yẹn jàǹgbà yẹn àwọn tó ṣe wá sí fún wa ń gbà yẹn tó jẹ́ mùsùlùmí níbo làwọn wà ṣé fámìlì tí wọ́n ti kú tán ni tó fi wá jẹ́ kíláàsì kò tá wá wà yìí wọ́n ti wá jáwọ́ àwọn àgbà. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ tó tẹ́ bá wo ń gbà yẹn lóòótọ́ ẹ̀rí táwọn bàbá yẹn ìfẹ́ ni wọ́n fi ṣe so ẹ máa rí ọmọ oníṣẹ̀ṣe ọmọ Christian tó jẹ́ pé wọ́n jọ gbàwẹ̀ wọ́n jọ lọ mọ́sìkì wọ́n jọ lọ pé wọ́n máa fẹ́ jí sárì ẹ máa bá ọmọ oníṣẹ̀ṣe ń bẹ̀ nígbà yẹn náà tí ilégún bá bímọ tó oníṣègùn bá bímọ àwọn bàbá àgbàlagbà ńgbà yẹn àwọn àfáà ni wọ́n tún wá kó àwọn olùkọ́ wà lẹ́nu báyìí tó yẹ pé àwa súnmọ́ dáadáa yẹ fún àwọn sáà ibi táwa ti wá ẹ lè rí ẹ bá máa rí ọmọ oníṣẹ̀ṣe kan lórúkọ Muslim kẹ máa rí Jamiu kẹ máa rí Saidi kẹ máa rí gbogbo ẹ ìfẹ́ làwọn bàbá àgbàlagbà yìí nígbà yẹn wọ́n fi ṣe bọ́ nísìnyí ìjẹba rí kéwù táwọn bàbá yẹn kéwù gbà yẹn àwọn pípù yìí wọ́n ti dànù àwọn ọ̀dọ́ àfáà sí yìí tó gbé jáde yẹn ó lágbára ó tẹ́ mi kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ms bàbá yẹn ni pé àwọn guys tó wáyé àwọn àlífà gba àwọn Josmin àti gbogbo Islamic knowledge yìí kí wọ́n bá wọn debate kankan tí wọ́n bá continue pẹ̀lú kíní ẹ̀ rí pé àwọn àgbà fáàṣì máa padà jáde wá gẹ́gẹ́ bí àwọn Adégúnwàyàn àti Akadi àwọn tó dá wàhálà yìí gbogbo bẹ̀rẹ̀ látòrí wọn láti máa tẹnu bọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn so nǹkan tí mi kọ́ fẹ́ sọ sẹ́yìn bàbá nǹkan tẹ́ ṣe báyìí ni pé ṣé mo pé ìgbà tí wọ́n kọ́ béèrè lọ́wọ́ àlífà gbà ó ní pòun gbà wípé ànábì fẹ́ ọmọ ọdún 9 ìgbà tí wọ́n wá gbé Adégúnwà wá sọ pé irọ́ ni àdìtì tí kò nígbàgbọ́ nù àdìtì sẹ́yìn bọ́sẹ̀ takò ara wọn sẹ́yìn bọ́sẹ̀ takò ara wọn ẹ bá wo fídíò yẹn dáadáa ẹ̀yẹ lọ wo fídíò yẹn dáadáa ó ṣẹlẹ̀ ní Adégúnwà sọ pé òun ò nígbàgbọ́ nù àdìtì wọ́n ń takò àwọn èjì wọn ń takò ara wọn so iṣẹ́ tẹ̀sí báyìí bàbá ni pé sẹ́yìn Adégúnwà yẹn tí ms bàbá sì sọ pé ó yá o ẹ̀ tó bá tún sọ pé ọ̀rọ̀ báyìí àwọn sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ báyìí àwọn sọ̀rọ̀ àdìsí rí bẹ́ẹ̀ o Adégúnwà bọ̀tà yóò bọ̀tà Adégúnwà kan tún ṣe challenge yẹn gé òun àti ìṣẹ́lẹ̀ òun àtàkà dìbò yẹn àwọn gẹ́gẹ́ ló jẹ́ kó jẹ́ target wa wọ́n ti ń ṣe challenge for 20-30 years báyìí. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn aláàfáà àtọba Solomoni náà mọ̀lẹ́ ti gbọ́ yìí ohun tó di gbọ́n mi sí omi òtó rèé o láàrin ọba Solomoni tó ẹ̀yin èèyàn látàrí pé wọ́n ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ bíbélì àtọ̀rọ̀ Quran ń ló di bóòlù ìyá mi o ṣùgbọ́n n tẹ́mi lérò nípa ọ̀rọ̀ yìí ni pé kò yẹ kí ọ̀rọ̀ yìí kó dé koríta pé wọ́n fi mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí síra wọn àti pé pàápàá jùlọ n tẹ́yìn ò bá mọ̀ èèyàn máa ń béèrè ni tó ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Nàìjíríà n tẹ́yìn náà bá nílérò ń gbà tẹ́ fẹ́ sọ sí fọ́nrán tẹ́ gbọ́ yìí ẹ jẹ́ ká gbèrò ń gbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ wo ibi tá fi àdàgbẹ́ tó yìí sọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtòmọ̀ mú wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o a ní sílẹ̀ tẹ̀ ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin
ó dàbọ̀.